Ẹ káàbọ̀ sórí ìkànnì Jugba Master Channels lórí ètò wa ètò Bitter Truth bá a ṣe máa ń mú wá ní gbogbo ìgbà. Èyí tó ṣẹlẹ̀ nílùú Mali tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n gba ọ́fíìsì ìjọba pàápàá jùlọ ọ́fíìsì gómìnà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ inú àwọn èèyàn kan ń dùn pàápàá jùlọ àwọn alákatakítí. Ṣé rí àwọn alákatakítí tá à ń sọ yìí, àwọn ni wọ́n wà níbi kí eléyìí ti kọjá ọ̀rọ̀ allegedly. Kì í ṣe pé wọ́n kàn fi ẹ̀sùn kàn wọ́n, èyí táwọn fúnra wọn ń jáde ni tí wọ́n dẹ̀ ń sọ nípa ẹ̀. Àwọn ni wọ́n ń gbógun ti orílẹ̀-èdè káàkiri, kì í ṣe Nàìjíríà nìkan la ti ń fèsì irú ẹ̀. Tẹ́ bá ń gbọ́, ẹ máa gbọ́ pé ó ṣẹlẹ̀ níbí o, ó ṣẹlẹ̀ lọ́hùn. Wọ́n ti gbé dé ilẹ̀ Europe náà nítorí ẹ̀sìn náà ni, kò sí nǹkan míì kọjá torí ẹ̀sìn. Ìbéèrè tiwa ni pé tó bá jẹ́ torí ẹ̀sìn bá a ṣe máa ń béèrè gbogbo ìgbà pé ṣó le tó bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ṣe ń dáhùn ìbéèrè yẹn. Tẹ́yìn náà bá jẹ́ mùsùlùmí tí wọ́n ń sọ wípé nítorí kí gbogbo orílẹ̀-èdè pàápàá jùlọ ní West Africa kán máa ṣe ẹ̀sìn kan, ìyẹn ẹ̀sìn mùsùlùmí, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí lèrò ọkàn tiyín? Ṣùgbọ́n ti Mali tí mò ń bá bọ̀, àwọn Malians àbí àwọn ará ilẹ̀ Mali, àwọn ológun Mali, wọ́n ti gba Mali padà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Àwọn forces Mali, ara nǹkan tá à ń sọ rèé, they fought back, ọwọ́ wọn dẹ̀ tẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn agbésùnmọ̀mí tínú wọn ti ń dùn pé àwọn ti gbàjọba. Ṣé àwọn èèyàn yìí tẹ́ ẹ bá wò dáadáa ni wọ́n fẹ́ ṣèjọba tí kì í bá ṣe rádaràda tó gbanú ayé? Báwo làwọn agbésùnmọ̀mí yẹn ṣe rí? Báwo ni wọ́n ṣe fẹ́ ṣèjọba ìlú lórí pé ẹ̀sìn iṣẹ́ lẹ gbọ́dọ̀ ṣe, òfin yìí lẹ gbọ́dọ̀ lò? Kí la bá débẹ̀? Ipá ńlé ni àti ìfọgbọ́n jẹ gàba. Kò sí ní tá a fẹ́ pe irú ìwà bẹ́ẹ̀ ní àgbáyé kọjá ìwà ìdàlúrú. Ṣé ó yẹ kó continue bẹ́ẹ̀? Tó bá jẹ́ pé ní orílẹ̀-èdè Nàìjíríà nírú ẹ̀ ti ṣẹlẹ̀, ibi question tí mò ń bọ̀ nìyẹn o. Àwọn ò gbàdúrà kó ṣẹlẹ̀. Torí nínú nǹkan tó ń ba democracy jẹ́ níwà táwọn ará bí ń wò, àwọn afẹ̀míṣòfò. Gbogbo ẹ̀dá dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé àwọn náà pọ̀ ju àwọn Fúlàní, bí ò bá jẹ́ gbogbo wọn. Àwọn tó ń sponsor wọn náà, bí ò bá jẹ́ gbogbo Fúlàní, ni àwọn tí wọ́n forúkọ wọn jáde. Ẹ̀tàóró làwọn ẹ̀yà míì tó wà láàrin wọn. Now, nítorí ẹ̀sìn táwọn ẹni ìgbé wa, mo máa ń sọ pé àtakò ẹ̀sìn kankan. Ṣùgbọ́n ẹ bá wa bí àwọn tó ń fẹ́ máa introduce òfin míì sí orílẹ̀-èdè pé kí ni tí wọ́n ṣe jẹ́. Ẹ bá wa bí wọ́n léèrè pé ṣé Ọlọ́run ló rán wọn láti lọ máa pa èèyàn? Kí n padà sórí Mali. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Mali yẹn, tí èèyàn bá ní orí pípé, yóò mọ̀ wípé tí àwọn ẹni yìí ń ṣe kò normal. Àwọn tó wá ń gbèjà wọn náà ti ń sọ fún wa pé brothers yìí ni wọ́n, sisters wọn, Ọlọ́run má jẹ́ o. Mo mọ àwọn ọmọ ìyá mi o. Mo mọ àwọn tá a jọ jẹ́ brothers o. But òpònú àwọn èèyàn kan nítorí akatakítí, nítorí ẹ̀sìn àgbàsódì, wọ́n á ní nǹkan tí wọ́n ṣe dà. Inú àwọn kan máa dùn pé yes, Mali náà ti kú ó ti di ẹlẹ́sìn mùsùlùmí náà. Nítorí kíni? Nítorí kíni? Ẹ wá jẹ́ àtúnkù lórí ẹ̀sìn. Bí mo ṣe ń wọ̀ yẹn ni màá máa padà sórí Mali. Tó bá jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan, nírú ìṣẹ̀lẹ̀ báyìí ló ti ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ believe wípé àwọn ti gba orílẹ̀-èdè yẹn. Ẹ jọ̀ọ́ sà, àwọn ológun wo? Torí mò ń àwọn fídíò yẹn bó ṣe ń ṣẹlẹ̀. Àwọn ológun Mali, àwọn rí wọn báyìí. Ẹ wà ara àwọn tí wọ́n mú. Bó ṣe ń ṣẹlẹ̀ yẹn, tó bá lọ ṣẹlẹ̀ táwọn ará bí ń lérí wípé àwọn fẹ́ gba ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tá a dẹ̀ rí ipa kankan,
àwọn ológun wo ló fẹ́ jà láti gba ìjọba yẹn padà? Nítorí pé àwọn Málì yẹn kò sí àbòsí àti ọ̀rọ̀ òṣèlú kọjá pé wọ́n fẹ́ islamize ẹ̀ ní àwọn alákatakítí ló jẹ́ kán ríjà yẹn jà. Ṣé báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba wa náà ní ń jáde torí òṣèlú ni. Ìyẹn ni pé torí òṣèlú láàfin rí àwọn tó lè bá wa ja ogun àjàyè lọ́dọ̀ àwọn agbésùmọ̀mí afẹ̀míṣòfò lórí ẹ̀sìn. Ṣé torí òṣèlú ni? Torí Àpábíò jáde ó láwọn olóṣèlú tí wọn ò fẹ́ kí bàbá wa Tinubu kán ṣàṣeyọrí ló wà nídìí. Ẹ dẹ̀ gbé àwọn orúkọ àwọn èèyàn kan jáde, ìyẹn ti rọlẹ̀ báyìí, a gbọ́ nǹkan kan lórí ẹ̀ mọ́. Ṣé lóòótọ́ ni wọ́n sọ wípé àwọn agbésùmọ̀mí àtàwọn tó ń sponsor wọn wà nínú àwọn ìjọba? Ṣé lóòótọ́ ni? Allegedly wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń sponsor wọn wà lọ́fíìsì káàkiri. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ní lóòótọ́, ṣé kìí ṣe àwa là ń ṣera wa? Mélòó ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ dáyà kọ? Ṣùgbọ́n àwọn òfin tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó ṣe lórí ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí, ṣé òṣèlú náà ni ò jẹ́ kó work? Tó bá jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, ṣáwọn tí wọ́n ń pààyàn tí wọ́n ń lọ tí orílẹ̀-èdè Nàìjíríà àwọn ológun ọlọ́pàá gbogbo wọn ò rí nǹkan kan ṣe, tí wọ́n á láwọn ń bọ̀, tí wọ́n á dẹ̀ wá lásìkò tí wọ́n láwọn ń bọ̀, wọ́n á dẹ̀ fojú àwọn èèyàn hàn èèmọ̀ àtìgbà tán ń ṣe lọ́wọ́ o, àtìgbà tán lọ tán o, àti lẹ́yìn ìgbà yẹn o, a gbọ́ nǹkan kan. Kí ló dé tí ẹ̀mí aráàlú kò jọ ẹ̀yin olóṣèlú yìí, kò jọ yín lójú? Ṣé democracy náà ló wá bayé wa jẹ́ débẹ̀? Ṣé democracy náà ló fààyè gba àwọn ará bí láti sọ pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan? Torí tẹ́ ẹ̀ bá mọ̀, kẹ́ ẹ wádìí tó ń fa gbogbo wàhálà yìí, ká gbà pọ́rọ̀ òṣèlú ni. Ọ̀rọ̀ pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kankan máa lo òfin ṣàríà, ìlà àwọn pípù yìí ń polongo pé ìlà wọn ń jà fún o. Ṣé bí yóò ṣe máa lọ rèé? Now bàbá wa ń sọ̀rọ̀ insecurity, ẹ jẹ́ ká wà sincere, ká jẹ́ olóòótọ́ àti olódodo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà lórí social media tó jẹ́ pé nǹkan rándanràndan ni wọ́n ń fà káàkiri, ni wọ́n ń fàjà, wọn gbẹnu lọ́rọ̀ security. Pàápàá jùlọ àwọn celebrity, àwọn pastors, ẹ kàn dákẹ́, ẹ̀ ń wòran. Ta ló yẹ kó kì í ṣe pé à ń kọ́ yín síjọba, ẹ̀tọ́ yín ni láti béèrè. Ṣé nígbà ayé Jonathan tí wàhálà pọ̀, everybody jáde, a béèrè, a sọ nǹkan tó ń ṣẹlẹ̀, gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nígbà yẹn. Now ká wá pé ẹ̀ lè jáde, ẹ̀ lè sọ̀rọ̀ ń sìn. Kí ló mú àwọn pastors àti àwọn ẹgbẹ́ wọn pé ẹ̀ tí ẹ̀ fẹ́ jáde lọ́pọ̀ yanturu? Báwọn kan ṣe ń fà á, làwọn kan ń fà á wálẹ̀. Àwọn tó dẹ̀ lórúkọ nínú àwọn pastors yìí, wọn gbà pé genocide wà, pé wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì nítorí ẹ̀sìn míì. Lóòótọ́ ni wọ́n ń pa mùsùlùmí, ṣùgbọ́n ẹ̀ta horo ni. Àwọn tó ń pa mùsùlùmí náà, wọn ò ní gbàgbọ́ nínú mùsùlùmí ilẹ̀ Yorùbá àti other places kọjá mùsùlùmí àwọn. Àwọn practice mùsùlùmí ní ọ̀nà pákánleke ni ní tiwọn. Àwọn díẹ̀díẹ̀ nú àwọn ọmọ tiwa náà wọ́n ti ń darapọ̀ mọ́ wọn torí ẹ̀jẹ̀ ìpáǹle àti àwọn ẹ̀jẹ̀ ẹ̀yà míì wà nínú ara wọn. Ẹ jẹ́ tó padà sórí Málì. Ìbéèrè mi náà tí mo sì ń béèrè ni pé, ṣé àwọn ológun tí ọ̀gá wọn sọ wípé prodigal son làwọn agbésùnmọ̀mí, wọn ò gbọdọ̀ fọwọ́ kàn wọ́n, wọ́n sì lẹ́tọ̀ọ́ àti ronúpìwàdà? Ṣé àwọn ọmọ iṣẹ́ irú ológun bẹ́ẹ̀ àti ní orílẹ̀-èdè bẹ́ẹ̀ tí wọ́n ti gbàgbé pé àìmọye àwọn generals àwọn ni wọ́n ti pa, àìmọye ìgbà tí wọ́n ti kógun wá bá wọn ní barracks, ṣé àwọn yẹn ni wọ́n fẹ́ gba ìjọba padà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí? Ṣé wọn ó lọ? Ṣé nǹkan kan ò tí ì máa ṣe wá ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ nípa ẹ̀sìn? Àwa kọ́ la wá ní problem báyìí, bí ó ṣe pé àwọn Fúlàní ń pe àwọn Fúlàní míì wọlé láti kógun jà wá. Ṣèjọba ò mọ̀? Ṣèjọba ò rí?
ṣé ìjọba yìí lágbára, ṣé wọ́n ṣe tán láti kógun jà àwọn bandits àtàwọn terrorists pẹ̀lú kidnappers padà? Gbogbo ọmọ Yorùbá tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí tàbí ẹ̀yà míì tẹ́ ẹ gbọ́ Yorùbá, ẹ jẹ́ á jọ bira wa léèrè ká dẹ̀ sọ òdodo ọ̀rọ̀. Ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá jẹ́ lóòótọ́ ló jẹ́ nítorí pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan bí ẹ ṣe ń ṣe káàkiri àgbálá ayé yìí? Ṣé ó dáa bẹ́ẹ̀? Ṣé n tó ń ṣẹlẹ̀ yìí tàjẹ̀ sílẹ̀ látara ẹ̀sìn tí wọ́n ń pariwo pé torí ẹ̀ àwọn ni wọ́n sọ? Ṣó dáa bẹ́ẹ̀? Ṣó bójúmu pẹ̀lú àjẹ́ńdà wọn pẹ̀lú ṣàríà? Èmi ò mọ nǹkan kan nípa ṣàríà, ṣùgbọ́n àwọn tó ń pariwo ṣàríà apànìyàn ni wọ́n, afẹ̀míṣòfò ni wọ́n. Kí lẹ wá fẹ́ ká rò nípa ṣàríà tí wọ́n láwọn ń gbé bọ̀? Ẹ̀kọ́ wo ló máa kọ́ wa? Ṣùtá wo ló máa ṣe wá? Àǹfààní wo la fẹ́ rí ńbẹ̀? Àìmọye ọmọ ológun orílẹ̀-èdè yìí tó ti kú sọ́wọ́ afẹ̀míṣòfò. Ṣé àwọn ni wọ́n gbà wá lẹ̀ tógun bá dé? Ṣáwọn tí wọn ò rí odidi agbègbè gbàálẹ̀ lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń dágbére páwọn ń bọ̀ tí wọ́n dẹ̀ ń wá? Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, kí ló máa ṣẹlẹ̀ sí àwọn tó ń polongo wàhálà pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà lórí ẹ̀sìn? Ẹ̀yin ọmọ Yorùbá, kí ni ó máa ṣẹlẹ̀ sí àwọn fanatics alákatakítí ẹ̀sìn tí wọ́n nígbàgbọ́ wípé bó o bá kúrò nínú ẹ̀sìn kan, ẹ pa? The word ẹ pa, ẹ mọ̀ tó túmọ̀ sí? Ṣáwọn ológun wa, ṣé wọn ò gbàbọ̀dè látara ọ̀gá wọn? Ṣáwọn agbófinró wa, ṣé wọn ò gbàbọ̀dè? Ṣé ìjọba gan ò gbàbọ̀dè fáráàlú? Báwo la ṣe fẹ́ bọ́? A béèrè ni. Ṣé ẹ gba àbọ̀dè? Ẹ láǹfààní àti dáhùn. Ẹ má fi agbófinró, ẹ má fi lé wa kiri. Torí tó ń ṣẹlẹ̀ là ń sọ nípa ẹ̀. Kí ló dé tí 2027 jẹ yín lógún púpọ̀ ju ẹ̀mí àwọn èèyàn tó ń ṣòfò lọ? Ìtó ṣẹlẹ̀ ní Mali, tó bá ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ṣé ẹ lè gbàjọba yẹn padà? Ṣó yẹ kó ṣẹlẹ̀? Mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ẹ tí ì mọ àrùn tí ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà débi pé ẹ fẹ́ rí solution sí. Àrùn tó ń ṣètò ìdìbò lẹ̀ ń wá solution fún lọ́wọ́. Ẹni ó bá lè kú kó kú ni. Torí bí bẹ́ẹ̀ kọ́ ni, ojoojúmọ́ ló yẹ kí ilé ìgbìmọ̀ aṣòfin jókòó lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ojoojúmọ́ ló yẹ ká máa sọ̀rọ̀ lórí ètò ààbò. Kàràǹtàpá bí òun jáde tó ń sọ̀rọ̀ pé ní kété tí ètò ìdìbò bá ti lọ tán. Ìlú wo mo gbọ́ táwọn ọba wa ti lọ ṣèpàdé? Nígbà gómìnà bẹ̀ máa sọ̀rọ̀, àwọn sọ̀rọ̀ security, gbogbo ẹ̀yìn àwọn ọba yìí wọ́n gbìyànjú. Ṣé Benin ni àbí? Nígbà gómìnà bẹ̀ máa sọ̀rọ̀, gbogbo ọba South kìíní bíbá ẹni o, ọ̀rọ̀ ìdìbò ló jáde nínú ọ̀rọ̀ ẹ̀ pé kán lọ jókòó, kán foríkorí, kán mọ bí wọ́n ṣe máa ti bàbá wa Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn. Àwa ò ní kán mọ́ tì wọ́n lẹ́yìn. Kódà àwa náà rí i pé lásìkò tá a wà yìí, òòṣà tí ó ṣe bí Ògún ò sí lágbẹ̀dẹ ni. Ṣùgbọ́n kì í ṣe pé à ń tì wọ́n lẹ́yìn wípé dandan. Bá a bá tún wá ní dandan, bọ́lọ́hun bá wa kọ́, bọ́ bá sì tún kọ́, nítorí ọmọ jáde lẹ́nu ẹ̀yin olóṣèlú yìí, ó pọ̀ ju kẹ́ ẹ máa wá àtìlẹ́yìn lọ. Ìwà yín, ìṣèlú sí yín, bó ṣe rọ aráàlú lọ́rùn sí, òun làtìlẹ́yìn yín. Àwọn kan ní wọ́n ń kàbò. Ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Ebáyé ni ọ̀ká. Ọlọ́run kà á. Ìgbéga Ọlọ́run ó ju tèèyàn lọ. Ẹni tọ́lọ́run bá ní ó dépò ni ó dépò. Ṣùgbọ́n ẹ dínkù àtìlẹ́yìn àwọn ènìyàn fún ètò ìdìbò 2027. Ẹ gbé ètò ààbò sókè. Látara èyí, tínú àwọn èèyàn bá dùn sí, ẹ débi tẹ́ fẹ́ dé. Bitter truth lètò tó bá ṣẹlẹ̀ ní Nàìjíríà, ètò ṣẹlẹ̀ ní Mali, àwọn ológun náà dà. Ṣeun Agboola lórúkọ tèmi.